gbangba ti fọ́n ilé ẹ̀rín ìdòfò nǹkan ṣe wọ́n gbogbo ilẹ̀ yìí ẹyẹ tí ń bẹ ní igbó lè gbin ẹyẹ tí ń bẹ ní igbó lè gbin kálukú wọn ń sáré ṣe mọ̀ pé bàbá ìmáàmù ò tí kú ọ̀dájú ni kú ikú mẹ́nìkan ọ̀dájú ni kú ikú mẹ́nìkan ẹni bàbá ló mọ̀ tó kàn ẹni abákọ̀ pé yóò fòwúrọ̀ lọ kò máa ní dọ̀sán kò tún máa ṣẹ̀mí ikú tún wọlé pa bàbá wa Ìmáàmù Bashiru Fúlàní bọ́n ṣe dára tó bọ́n ṣe ní ìmọ̀ tó tán ṣe wá sí tó kárí ayé bàbá wa Ìmáàmù padà kú ọba láàánú tẹ̀wọ̀n sọ́dọ̀ rẹ̀ ṣàfẹ́fẹ́ ìkẹ́dọ̀ọ́dọ̀ àwọn eléyìí fi ṣúgbọ́ àwọn èèyàn. Sorry. Sorry. Lọ àti jáde wàhálà. Ọ̀nà yípo ó tún tẹ̀lé ní Sàbílà. Àwọn ọ̀pọ̀ kí ló ṣe wà láàárín òní. Àwọn òwe ṣe fún àwọn ilé fún ìwà tí ó ti wà láàárín òní. Sorry.
Fana Muhammad bin mo ṣe lu àwọn ọmọ ẹjọ́ wa kò mí bàbá ṣe ń gbà tí ò lè wà mú sí
This is